pẹ̀lú gbogbo àwọn evidences wọ̀nyí ó ti fi hàn gbangba pé àwọn GISTLOVER ló pa Mohbad o. Àwọn GISTLOVER ló pa á pẹ̀lú gbogbo àwọn evidences wọ̀nyí. Èmi kọ́ ló sọ bẹ́ẹ̀, Lizzy Anjorin ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa lọ lórí ètò wa níbí torí a ó máa sọ ìdí tí Lizzy Anjorin tí ó fi sọ wípé GISTLOVER ló pa Mohbad o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé òun náà ló wà nídìí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa sọ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́ ká lè máa sọ fún yín. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Lizzy Anjorin ó ti jáde wá sọ̀rọ̀ wípé GISTLOVER ló pa Mohbad. Ó ní GISTLOVER ló pa Mohbad o. Ó ní kẹ́ fẹ́ arabalẹ̀ kẹ́ máa gbọ́ níbi ó sì sọ. Ó sọ wípé ó ní nígbà tí bàbá Ìjẹ̀ṣà àwọn reasons tí orí ló ń sọ o. Ó ní nígbà tí bàbá Ìjẹ̀ṣà gba díìlì kan pẹ̀lú àwọn company yẹn ló ń fi hàn yín lójú screen yìí. Ó ti yé yín, àwọn company ọ̀hún ló ń fi hàn yín lójú screen yìí tí ó ń kà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní ẹ̀yìn ìgbà tí wọ́n fún bàbá Ìjẹ̀ṣà ní endorsement deal yẹn ni wọ́n wá gbé síta wípé ó bá ọmọ kan ní àjọṣepọ̀. Àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sí bàbá Ìjẹ̀ṣà nìyí tí wọ́n fi róòbù rẹ̀ o. Àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sí nìyí. Lẹ́yìn ìgbà náà ni àwọn company ọ̀hún náà tún wá gba díìlì wọ́n tún gbà padà lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ìdí tí arábìnrin yìí fi sọ wípé GISTLOVER ló pa Mohbad, ìdí tí ó fi sọ bẹ́ẹ̀ nìyí. Ó ní ó kàn dàbí pé tí àwọn ọmọ Yorùbá tí wọ́n bá ti ń gòkè lọ, ó nígbà náà ni wọ́n ó máa fà wọ́n padà sísàlẹ̀. Ó tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arákùnrin tí wọ́n pè ní Naira Marley. Ó nígbà tí Naira Marley ní endorsement pẹ̀lú NDLEA náà ni wọ́n tún lọ gbẹ́ ìdí rẹ̀ o tí wọ́n tún sọ̀rọ̀ sókè sísàlẹ̀. Ó ní ó kàn dàbí pé tí àwọn ọmọ Yorùbá tí wọ́n bá ti ń gòkè wọ́n ó máa fà wọ́n wá sísàlẹ̀ ní. Ẹ̀yin èèyàn wa ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dìgbà.